Ẹ̀yin olólùfẹ́ Kí lẹ rí sí, ẹ káàbọ̀ sí ọ̀tún ètò wa fún ti òní. Èmi ni tí ní tòótọ́ Aródú Òjígọ̀bì, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì, òwú ni mí ò dúró ajífẹ́pẹ́ ṣeré, ọmọ ògbógbò òǹdó ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn fẹ́ràn. Èmi lọmọ amọ́lẹ́sẹ̀ bí àlàárì, ọ̀bọ̀rọ̀ èèyàn kan ò sí lówó òdùlú, gbogbo aládára bí egbin. Èmi náà lọmọ bá a rí jẹ àwọ̀lá ọmọ límẹ̀rẹ̀ ọmọ láàgbélé ọmọ àwọ̀ òṣùlé ni mí. Láti ilé iṣẹ́ wa Nova Media ni a ti máa ń mú ètò Kí lẹ rí sí wá fún wa láti jọ ṣe àgbéyẹ̀wò àwọn ìrírí àbí àwọn kàyéfì gbogbo tá a rí tá a gbọ́ àbí ètò ìṣẹ̀lẹ̀ sí àwa gangan. Ilé iṣẹ́ wa Nova Media a máa fọn rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá ká ilé ká oko. Bẹ́ẹ̀ náà la máa ń polongo àwọn iṣẹ́ ìbílẹ̀ wa àti àwọn ọmọ wa gbogbo tí wọ́n ti làmìlaka káàkiri orílẹ̀-èdè àgbáyé. Iṣẹ́ wa ní Nova Media kì í ṣe iṣẹ́ kákan máa ṣe àwọn eléyìí nìkan, a máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ gbogbo tí ó bá ká gbé ohùn sí afẹ́fẹ́ kó tó bá a dọ́gba ní àwọn iṣẹ́ tí a máa ń ṣe. Tí ẹ bá fẹ́ mọ̀ sí nípa àwọn iṣẹ́ wa tá à ń ṣe ní Nova Media, ẹ̀yin ẹ tẹ atọ́ka sí àsíá wa, ìyẹn ní www.novamedia.com. Nova yẹn ní àmì ohùn Yorùbá lórí, novamedia.com. Lọ́gán lẹ máa já sí orí àsíá wa lórí ayélujára, níbẹ̀ lẹ ti máa rí irúfẹ́ ohun gbogbo tí à ń ṣe ní ilé iṣẹ́ wa. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan, Aródú ni mò ń jẹ́, ẹ káàbọ̀. Lónìí lórí ètò Kí lẹ rí sí gbèkè yí dé something that I have brought to all of us lénìí. Ẹ mọ̀ pé èmi mo máa ń lẹ etí mi mọ́ ògiri. Bẹ́ẹ̀ ni mo lọ níjọ́ yẹn ni mo ní mo fẹ́ lọ ra àwọn ohun tí mo fẹ́ fi ṣe rẹ̀, ṣáà rí pé mo ti pààrọ̀ àwọ̀ díẹ̀, mo ní kí n tún pààrọ̀ bójú mi ṣe rí fún ìṣẹ́jú mélòó kan. Àwọn ohun tí mo fẹ́ fi ṣe irun ṣá ni mo lọ rà ní ṣọ́ọ̀bù kan. Ṣọ́ọ̀bù yẹn wà ní ara ilé pẹ̀tẹ́ẹ̀sì olókè méjì kan. Ibẹ̀ la wà tí mo sì ti ń dúnàádúrà, oye báyìí ni máa rà á, oye báyìí ni kẹ́ ẹ san. Ìyẹn là ń ṣe lọ́wọ́ ṣá ni bá gbọ́ yé àwọn bá pa mí ni ó bá lù mí ní ìgbà sí ìgbò sí ìgbò alábàbẹ̀ gbùgbùgbùgbà, kí ló ṣẹlẹ̀ wetin happen. Ẹ máa wá aláfojúrí àti àwọn aláfetígbọ́ la bá nọrùn ọlọ́bàjà nọrùn gbọ̀bẹ́ pé ká lọ ṣàlàyé o, ká lọ fetí kọ́ èyí tí ó ṣẹlẹ̀ nígbà tá a bá débẹ̀ ṣàlábà láti èyí tí mo bá ó ṣe kàyéfì. Ṣé ní ọkọ ìyàwó kan àṣé ó ti ń dẹ ìyàwó ẹ̀ inú ilé yẹn, ilé slap me I face you, wọ́n ti jọ ń wọ́n jẹ́ ń di ara wọn bákan bákan. Ọkọ á máa ṣàkíyèsí pé ìyàwó wọn á kàn déédé kùfìrì tó bá lọ sí balùwẹ̀, á máa pẹ́ kó tó dé, ìyá kàn déédé jáde ní àwọn àsìkò kan ní inú ilé tí kò yẹ ọmọlúwàbí, tí kò sì yẹ ìyàwó ilé. Ìyẹn ni dádì wa bá ní lẹ́ẹ̀nì ṣá lábẹ́ alága tí gbogbo dé àwọn máa túṣu dé sàlẹ̀ kòkò ni bàbá bá tẹ̀lé mọ́mì wa ò lọ́ bá tẹ̀lé wọn dé ibi tí mọ́mì wa ti ní àwọn fẹ́ lọ wẹ̀ ní balùwẹ̀. Ìsìngájì ẹ̀yin jẹ́ńdà mi, kí ló máa ń ṣe yín? Ẹ̀ẹ́dẹ̀ má dojú tì mí, àbọ̀ kìí ṣe jẹ́ńdà mi nìkan, mo parí jẹ́ńdà mi torí pé àwa náà wà ń bẹ̀ ṣá nígbà tí wọ́n máa dé balùwẹ̀ ni wọ́n bá mọ́mí tí mọ́mí yọ́dí bọ̀m̀bọ̀ sẹ́yìn tí ọkọ ẹnìkan nínú àwọn tó jọ gbénú ilé tí wọ́n bá mọ́mí ṣe kéré wà wọ̀wọ̀. Ní ìyẹn ní ọkọ ìyàwó àwọn dádì wa òrìjínà làwọn ẹgbẹ́ lọ́gùn ní ìyàwó òun igbá kan àwọn gbogbo wọn já sọ́gbẹ́ ìgbà àti ìgbò tó máa fẹ̀ṣẹ̀ yọjú ẹni máa jẹ. Ìyẹn làwọn ará ilé pé wọ́n lé wọn lórí wípé kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Àṣé oró dá mi òní mo máa dá ọ, òun lọ̀rọ̀ tó wà nílẹ̀. Nígbà wọ́n máa wí lọ wí bọ̀, ìyẹn ni dádì tí wọ́n bá tó ń kó máa mọ́mì ní balùwẹ̀ ló bá lanu ló bá ní òun máa ro ẹjọ́ tòun, jẹ́ kí lẹjọ́ tó wà lẹ́nu yín sà o. Lọ́ba ní kó béèrè lọ́wọ́ dádì tó lóun fẹ́ fi ẹ̀ṣẹ̀ yọ ojú òun wípé ọmọ tí ìyàwó tòun bí ìbejì tó bí yẹn ta ló ni wọ́n níwájú Ọlọ́run àti èèyàn, àbí kóun lọ bu omi radiétọ̀ wá, bóyá kóun dẹ̀ wọ kíchìn ní kóun mú ọ̀bẹ kó wá fi ògùn búra pé òun kọ́ lòun ni àwọn ìbejì yẹn. Lọ́ba ní ṣé lóòótọ́ ni bẹ́ẹ̀ kọ́ ní kẹ̀ kọ́ lọ pé ìyàwó dádì tí wọ́n ká pẹ̀lú mọ́mí á ní balùwẹ̀, kọ́ lọ pé ìyàwó wá, ìyàwó ti lọ alele ó ti fẹsẹ̀ fẹ́ ló bá di kàyéfì ẹ̀yin tèmi nílé lèmi náà gbé wá fún wa wípé ìyàfọ́ apòǹdí ó ti ṣẹlẹ̀ o.
ẹ mọ̀ pé òye tèmi ò kún, mo máa ń yá òye yín kún òye ni àti ọgbọ́n yín kún ọgbọ́n, ìmọ̀ yín kún ìmọ̀. Ohun tí ẹ bá rí láti sọ sí èyí mo tún mú wá fún wa lẹ́yìn. Báwo lẹ ṣe fẹ́ dá ẹjọ́ yìí o ẹ̀yin ará ilé? Ẹ fi ṣọwọ́ sí mi lórí ìtàkùn wa gbogbo tẹ́ ẹ̀ ń wò lórí ẹ̀rọ yín, nọ́mbà wa àti ímeèlì wa. Fún ẹ̀kúnrẹ́rẹ́ ohun tí à ń ṣe ní ilé-iṣẹ́ wa Nua Media, ẹ tẹ atọ́ka sí àsíá wa ìyẹn www.nuwamedia.com. Nua yẹn ní àmì ohun Yorùbá lórí nuwamedia.com ní kẹ́ẹ̀tẹ̀ lọ́gọ́lẹ̀ máa já síbẹ̀. Tó bá dẹ̀ pẹ́ ní àwọn ṣíṣe gbogbo tẹ́ fẹ́ ká bá yín ká sí fọ́nrán àbóhùn tẹ́ fẹ́ ká dá sí tó bá iṣẹ́ wa dọ́gba, ẹ pè wá lórí àwọn nọ́mbà yìí àti ímeèlì àti atọ́ka wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín lọ́gán ni a máa dá yín lò. Mo sọ lẹ́ǹkan mo láródù ni mò ń jẹ́, mi ò parúkọ dàródù òjìgọ̀bì ọmọ wọn lòun òdùrà ajífẹ́ pé ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ ògbógbò máa fẹ́ràn. Èmi lọ́mọ bàbá kan omi tútù tí jó ní wàìwàì. Èmi lọ́mọ àtúndí olú ìwà ọmọ bàbá ọmọ awo tí ń ṣọ̀gá awo. Nǹkan kan ni mo mọ̀ tó dá mi lójú pé Olódùmarè máa ń gbọ́ àdúrà mi. A máa ríra nínú ayọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ìbùkún nígbà míì ìgbà re. Títí ìgbà náà ná àlàáfíà o. Nua Media.